Africa Content TV. Ọmọ ẹkún náà sókè àdé oníyọ̀. Lákòóso ọ̀pọ̀pọ̀ láwùjọ. Ọdún epo lára ó ṣe máa rí èdè lára ó ti mọ̀ jẹun túbọ̀. Ó sì ń pẹ́ náà ara bá ń bí. Òótọ́ ni ọ̀la adẹ́dẹ́gbẹ́ náà máa já adé ìgbàgbọ́ tiwa. Èkó máa dùn lọ́nà wọ̀nyí. Ó bá wá lọ́jọ́ Sunday ládùúgbò mi, ọ̀yà máa tẹ́lẹ̀ àdé mi. Ìgbà tẹ́lẹ̀ wà lọ́mọdé nílé kọ́ sáyidá. Àwọn bọ́ọ̀dà tiwa ẹbí sọ́jí ẹ̀jà àti ìgbọ́gbọ́ arábàbí. Ọmọ Èkó kì í jáde láti kékeré. Àríyá náà ń ṣe ẹ̀rí bí tó bá dọ̀dún ẹgbẹ́. Gbogbo wa la máa ń tí ẹyá tí yàyà. Alùpùpù ládùúgbò ẹ̀. Àpé gbogbo jáde. Àwọn fi sálẹ̀ òfin. Àwọn tẹ̀gbẹ́tẹ̀dọ̀. Ọ̀dẹ̀dẹ̀ àrá Ọ̀yọ́. Ọ̀la ìgbàlẹ́bọ̀ ọ̀la òkè. Bẹ́ẹ̀ náà lábọ́dọ́gbó. Bẹ́ẹ̀ náà lọ ya àdúgbò tiwa. Bẹ́ẹ̀ náà lélẹ́lẹ́lẹ́ ayé. Gbogbo àwọn àdúgbò yìí ló dé pé kó tiẹ̀ olóòlù gbọ́ngàn ìyẹn tẹ̀lé láti àjì.
bẹ́ẹ̀ ká wá dáko lé ìrọ́pò àwọn náà lè kú tí wọn. ṣàwárí ẹkú kọ́ńtà àdúgbò mi egungun olówó ògbójò alábàbí olóògbójò bàbá egungun. ìyẹn ní buhari tí gbogbo wa bá ń lọ ní Lagos Island bàbá wa ṣe yẹn tán fàǹtì ara àtúnṣe fàǹtì ló bá tó bá sìnkú ẹyọ lẹ́yìn ọba jáde lásìkò ẹyọ ọba tó lọ́pàá bá fi dájọ́ kálukú abẹ́rẹ́ sí ń tò pẹ̀lú gbogbo ìgbà tó bá dúró kò sígbà nílùú Èkó lé ṣàdédé láyédáyé social media àìlè wá sí ìwù tó ń fi kiri ra wọn kiri ọkùnrin tó bìnrin wá ló jáde lọ́wọ́ egbogbo kálukú àwọn mẹ́fẹ̀ẹ́ ìdí ẹ̀yà ní lọ́ba ti yàwó àwọn náà wà á jáde kò àṣíràtù ní ọ̀pọ̀ ìjẹ̀rù ní àṣíràtù lábí lọ́nà òkú ẹ̀ àṣíràtù ọmọ ní ẹ̀ àṣíràtù ọmọ ní ẹ̀ àṣíràtù. Àwọn bẹ̀rẹ̀ ọlọ́run wọn bá má ṣe máa lú Èkó jẹ́ Èkó tí bàjẹ́ lọ́lọ́run wọn bá wà sí amínà gbogbo ẹni tí ó bá jẹ́ olókùn ọba ọlọ́sà ọba fàwọn sọ́dọ̀ ọmọ bàyẹ ní wọn lára olúwayé kùtù ọba bí. Èkó jẹ́ àmì ọlọ́run máa ṣe Èkó rí. Egungun bàbá lákin, màá gbọ́ bí ṣe wí. Òwe ló fẹ́ ìkàwé, ìkàwé máa ṣe ààrẹ ṣe. Alábí, ìyẹn lè kó fi dùn ara máa fi. Àwọn àjòjì, wọ́n wá láti ìdálẹ̀. Àwọn báwa ṣọdún kábíyèsí sápọ̀ ńlọrin. Àwọn tí mo ṣe àwọn sẹ́kọ̀ọ́, àwọn tí sọ́kọ́ lùmọ̀ nílà, wọ́n wá sẹ́kọ̀ọ́. Gbogbo àwọn èrò ìdálẹ̀ wọ́n wá sẹ́kọ̀ọ́. Ọwọ́ báwa ṣọdún ẹnu. Ṣé ẹ̀rẹ́ gbogbo bá náà fojú rà? Wọ́n ti ṣe owó èkó tipẹ́tipẹ́. Àwọn náà ní ìdáná fojú rà. Dáná fojú rà èrè gbogbo ńlá. Adúgbò ọ̀pọ̀ kò bàjẹ́. Èkó lóòlò, Èkó lóòlò. Ọmọ ọ̀gbẹ́ máa wọlé tó sì wá. Àwọn ọmọ aláàlú náà ń gbà ọjọ́ bá fẹ́ṣẹ́. Ṣé ìgbà níbi? Kí n máa kó wọlé olùkọ́sọ̀mọ́ ọlọ́ọ̀dì wọ́n ti ṣe lápá ayílé gbọ́gbọ́ wọ́n kí ìṣọ̀lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo ẹ̀yẹ mọ́tò ọlọ́run máa kí gbogbo wà nínú àwọn onítọ́jú wọn sàrà lórí. Báwo ni ọkọ ni kúrò láyé? Ọ̀dọ̀ ni ọjọ́ láàá bàbá àbúrò kí èdè Mr. Way. Òun ló gbé gbogbo ẹgbẹ́ mi, ló gbé mi lọ sí ìlú London àti orí ọ̀hún. First time, gbogbo máàbù 1986. Òun ló gbé wa dé ìlú London àti orí ọ̀hún. 1987, òun ló gbé wa dé ìlú London. Look, I am
bẹ̀rẹ̀ ọkọ ni wá sí.